Samsoni. Number 1. Wọ́n ní kí Samsoni má fẹnu kan ohun àìmọ́. Wọ́n ní kó má fẹnu kan anything tó bá jẹ́ àìmọ́, ohun àìmọ́, a lè pè nǹkan olóró ní nǹkan àìmọ́. Only Jesus TV. Mo kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wo kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. A máa tún tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí. Èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù. Ẹ wò ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment, láti bá wa like àti láti bá wa share. Ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa. Ó yá lókè lọ́hùn. Àdúrà kì í pọ̀ jù. Mo rí àwọn kan kì í ṣe ń bí o. Olúwọ́nbì kan wọ́n dẹ̀ rojọ́ láti aago 10. Àwa kó mẹ́lẹ̀ aago kan tó pa síbẹ̀ ní 3 àbáwọn lórí ẹjọ́. Wọ́n rojọ́ 6 hours. Ẹjọ́ ro ẹlòmíì lọ́rùn ẹgbẹ́ sílẹ̀ báyìí. Ẹ̀yin kan ń bẹ lórí afẹ́fẹ́ ẹ sàmí o. Ẹ rí àánú gbà. Àmín Jésù. ATM yìí ta lónìí já lọ fi gbowó. Wọ́n gbàgbé ẹ̀ ní. Who owns this ATM? Kí lórúkọ ẹ̀ náà? Interswitch kìíní kan kíni yẹn. Báwọn gbàdá ní bá sọ. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Ọ̀gá bá ń gbé bẹ́ẹ̀bù mi o. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. O lè gbé lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó o ní ọwọ́ ọ̀kan. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. O ní rí ìbànújẹ́. Àmín Jésù. O ní rí ìbànújẹ́. Àmín Jésù. Ọjọ́ àkọ́kọ́ ti convention yìí àdúrà t'Olúwa ní ká gbà rèé. Àdúrà yẹn dá lórí yíyí ìgbèkùn padà. A lè pè ní dídá ìkólọ padà. Ẹgbẹ́ náà tó tàn sílẹ̀ yẹn. A lè pè ní gbígba tó ti sọnù padà. Ẹjá lè kó fi agbára ṣàmì ohun tó bọ́ lọ́wọ́ ẹ lójijì. Ní alẹ́ yìí Olúwa dá padà fún. Hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. Hallelujah. Then wọ́n tètè gbé náà yẹn wá ibi ìṣòkun. Ẹsẹ̀ pray tán láago 6. Ó dà. Tán bá ní aago 6 lù 100,000 rèé tó gbà. Tán wá láago 7 náà tún wá lù 100,000 rèé. Kílẹ̀ṣe. Ẹ má gbà o. Ìbẹ́ gba àtàgùn 6. Ẹ tún gba àtàgùn 7. Tó máa ń pa àgùn 7 náà ẹ tún gbà. Sàmì ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ lórí òkè yìí Olúwa máa dá padà. Ọ̀gọ̀rọ̀ yín wọ́n gba nǹkan lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni o. Ọ̀gọ̀rọ̀ yín wọ́n yọ nǹkan lọ lára yín. Tán bá dẹ̀ máa gba nǹkan wọn kì í gbà á lójúmọ́. Òru ni wọ́n máa ń gbà á. Nígbà tí ènìyàn bá ti sùn. A fẹ́ yọ nǹkan lára Ádámù. Nígbà tí Ọlọ́run dá Ádámù. Ọlọ́run fẹ́ yọ egungun lára ẹ̀. Ọlọ́run ní láti fi orun kùn ná. Nígbà Ádámù wá sùn lọ wípé Olúwa sì fi orun èjìká ó fi kùn Ádámù. Váàsì kan ṣàkàwé ẹ̀ ó ní Ọlọ́run fi orun líle kùn Ádámù. Nígbà tán fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀dá ò mọ̀. Nígbà fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀dá ò lákíyèsí. Nígbà tán fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀dá ò fura. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbà tán ẹ̀dá náà ò fura síbẹ̀. Nígbà tí nǹkan wá ń lọ ọlẹ̀ fún ẹ̀dá, nígbà tí nǹkan ń joro, ibẹ̀ ló ti mọ̀ pé ẹ dúró nǹkan mà ń ṣe mí. Nǹkan mà ti dé sára mi. Kò wá fura tán àfìgbà tí nǹkan tó joro tán. Ẹ̀ tó sọ di agbára tó sọ tó wáyé wá jẹ́nu
ìgbà yẹn ló tó fura pé wàhálà ti dé. Ó ní irun méjèèjì orí mi ó ló ní àṣírí agbára mi ẹ fa ẹ̀rì mi mú. Ojú fíìmù ló rò pé òun wà. Ó rò pé òun ṣẹ̀fẹ̀ ni wọ́n fárun lọ agbára tán. Àwọn ọ̀tá dé. Samsoni ò lè dìde súnmọ́ ó dìde ó fẹ́ ṣe bí ìgbà àtijọ́ ṣùgbọ́n kò possible orí nǹkan ti bọ́ sọnù. Wọ́n ní pray fẹ́ nìkan bí. Ohun tó mọ̀gbà tó sọnù. Ohun tó mọ̀gbà tó bọ́ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ bá gba Ọlọ́run gbọ́ pẹ̀lú mi. Olúwa ṣàwárí ẹ̀. 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 Ẹ káwọ́lẹ̀ àti gba nǹkan lọ lọ́wọ́ èèyàn ó easy àti rí padà ló le. Èèyàn tètè rí tí wọ́n gbà padà. Àfi béèyàn bá múra. Tó tí ẹni yóò bá múra bí ó ṣe bá kú nìyẹn. Tí ẹ fi irin yọ ojú ẹ̀ méjèèjì lójú ayé ẹ̀. Nígbà wá dáàrin kan tán fi ìyà jẹ Samsoni ní Olúwa mi ì lè stand ẹ̀sìn yìí. Mi ì lè stand àbùkù yìí. Mi ì lè stand gbogbo ṣéèmù yìí. Ọlọ́run ò sì fún mi lágbára àkẹyìn kóun kú pẹ̀lú àwọn ọ̀tá òun. Ọlọ́run á ní fáyín tó béèrè máa fún ẹ torí ò lè rí gàgà gbà mọ́. Mẹ́lẹ̀ tó béèrè máa fún ẹ. Ọlọ́run á fún ní agbára àkẹyìn. Samsoni wá kú. Àwọn ọ̀tá ẹ̀ kú òun náà wá kú pẹ̀lú wọn. Kò yẹ ká lágbára ó kú bí ọ̀lẹ. Ẹ diwọ́ méjèèjì mọ́ orí. Ohun tó sọnù lójijì. Obìnrin ohun tó sọnù sílé ọkọ. Ohun tó sọnù síbi tó ń gbé. Ohun tí wọ́n ti pa ìbálòpọ̀ gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin wo lẹ fẹ́ gbára sàmí lẹ́ẹ̀méje. Ó yá gbà á padà lọ́wọ́ ẹ̀. Sàmí lẹ́ẹ̀méje gbà á padà lórí ẹ̀. Tí mo sọnù padà báyìí. Ẹ bá ń fáwọn ẹ̀ láyè kan súnmọ́ wájú. Ẹnà wọn méjèèjì tí mo sọnù padà báyìí. Hallelujah. Kí mo ní kọ́ńdà padà. Ọ̀gá ó ti sọ nǹkan nù. Ìránṣẹ́ Ọlọ́run tó ń wò mí ó ti sọ nǹkan nù. Tó o bá sọ nǹkan nù kò yẹ kí chọ́ọ̀chì ó máa dé. Ó yẹ kí ìjọ máa lé ni. Ẹ lọ gbogbo ayé. Ẹ wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Gbogbo bí àwọn àpọ́sítélì ń fi ẹsẹ̀ tẹ Olúwa ń gbàbẹ̀ fún wọn ni. Wáyé tí wọ́n fẹsẹ̀ tẹ̀bi kan tó tún padà lé ọ́nbẹ̀. Wọ́n láwọn ò fẹ́ rí ọ. Ó rálẹ̀ ṣọ́ọ̀ṣì ó tún padà tà. Ó kọ́ ṣọ́ọ̀ṣì ó padà tì í pa. Ó wá lọ bẹ̀rẹ̀ bísínẹ́sì tiẹ̀ gangan. Méjèèjì wá dojúrú. Ó wá ń bẹ̀ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sọ pè mí. Ọlọ́run pè ọ́. Nǹkan ti bọ́ sọnù lọ́wọ́ ẹ̀. Ẹnà wọ́n méjèèjì. Wò ó kó o tó bẹ̀rẹ̀ ọjà ó jẹ́ gba tí wọ́n gbà kó o tó gbà lọ́wọ́ ẹ because tó o bá gbà padà iṣẹ́ tó o bẹ̀rẹ̀ tó o padà mọ́fọ́ lórí ẹ̀ iṣẹ́ yóò padà sọ ọ́ dàwóró ẹ̀yin ọmọ méjèèjì ẹ̀dá tí mo sọnù padà Olúwa mo wà níwájú ìrọ̀lẹ́ yìí ẹ̀dá tó sọnù lọ́wọ́ mi. Oh,
Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Job 42:10. Bíbélì wípé Olúwa sì yí ìgbèkùn Jóòbù padà. Ó sì bùkún gbogbo ohun tí ó ní. Number 1, a gbọ́dọ̀ dá n tó sọnù lára ẹ padà. Jẹ́jẹ́ mọ̀ pé n tó sọnù lára ọ̀pọ̀lọpọ̀ gan wọn mọ́. Hallelujah. Ògo ti sọnù lára ẹlòmíì. Ó wá ní Olúwa jẹ́ n rógo lo ògo kọ́. Ẹni ògo ti bọ́ sọnù lára ẹ̀. Ó ń pray kó ń rógo lò. Iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíì. Ibùjókòó bọ́ lọ́wọ́ ẹlòmíì. Àlàáfíà bọ́ sọnù lára ẹlòmíì. Wọ́n gbà lára ẹni. Àwọn olóò máa ń gbà ọ̀tá ni. Bẹ́ẹ̀ ènìyàn sùn lọ́tà wọ́n fún ìkòsùn nìkan mọ́ bọ́ ó sì bá tiẹ̀ lọ. Ẹ̀dùn wọn méjèèjì. Mo rán àṣẹ jáde sí ọ. Olúwa dá padà. Wọ́n á máa gba nǹkan nípa ẹ̀ṣẹ̀. Nípa kí ni mo gbé? Nípa ẹ̀ṣẹ̀. Kò sí ní tán fi gbà lọ́wọ́ Sámsónì bí ìṣẹ̀ṣẹ̀. Ìkìlọ̀ mẹ́ta ló wà fún Sámsónì. Number 1, wọ́n ní kí Sámsónì má fẹnu kan ohun àìmọ́. Wọ́n ní kó má fẹnu kan anything tó bá ti jẹ́ àìmọ́, ohun àìmọ́, a lè pe nǹkan olóró ní nǹkan àìmọ́. Number 2, wọ́n ní Sámsónì má lọ bá wọn fẹ́ obìnrin nílùú àjèjì. Má fẹ́ obìnrin níbi tí wọ́n kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín pé lágbájá ò lè fi ọkọ yẹn ṣùgbọ́n ìfẹ́ ó rúgbó lójú. Kò sẹ́ni tí wọn ò kìlọ̀ rí fún bì pé lágbájá má ṣe nǹkan báyìí. Tó bá ṣe yóò lẹ́yìn o, yóò lẹ́yìn o, yóò lẹ́yìn o. Bet tinú mi ni màá ṣe. A wá jẹ́ kí nǹkan yẹn ó padà lẹ́yìn. Sámsónì má fẹ́ obìnrin ní ilẹ̀ àjèjì. Má bá wọn débẹ̀ fẹ́ obìnrin ní Filistini láàrin àwọn ọ̀tá Ísírẹ́lì. Má tiẹ̀ try láti débẹ̀. Number 3, Sámsónì, ohun tó wà lórí rẹ̀ yìí agbára ni o, abẹ́ ò gbọ́dọ̀ kàn. Hallelujah. Sà títí di ayé yìí làwọn ọmọ kan sì wà lọ́mọ májẹ̀mú tí wọ́n kìlọ̀ pé abẹ́ ò gbọ́dọ̀ kàn orí wọn. Up to this bẹ́ẹ̀ nìkan wá ní ẹ̀ ń tẹ̀ra wọn ní à. Àwọn ọmọ kan sì wà di àárọ̀ ìtàn bá bí wọn, wọ́n á kì í lọ pé abẹ́ gbọ́dọ̀ kan orí wọn. Gramata ń wò yẹn wọ́n máa ń sọ pé abẹ́ ò kan orí àwọn rí. Wọ́n máa ń dùn mí mọ̀. Ìgbà bá worun wọn náà wọ́n yìí fa bó ṣe wà náà ló wà. Ó kàn ó pa díẹ̀ sílẹ̀. Lálẹ́ nínú gan wọn pa báyìí. Ìkìlọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kò tiẹ̀ wá mú kan ṣẹ. Kó tiẹ̀ wá lóhùn pa kan má bí kó pa méjì mọ́. Wọ́n ní mọ̀mọ́ nǹkan, wọ́n ní kó má fẹ́ni kan nǹkan ẹ̀ mọ́, òun gan ló wá fẹ́ràn jù. Torí Dìláílà ó rọ ní ọtí yó. Ó jẹ ṣé ọ̀rá náà kìnìún àbí mo ti gbàgbé tó tẹ̀ jẹ yìí. Ó jẹ kàmọ́. Number 2, ibi tó ti ní kó má fẹ́yàwó ibẹ̀ lójú ẹ̀ ràn wọ́n. Àárín àwọn tó ti ní kó má ní aya ibẹ̀ gangan ni ojú ẹ̀ sí sí. Ohun tí ó pa kí ni wọ́n pè é? Ohun tó máa pa ọlọ́kùnrin lọ́gbẹ̀ẹ́. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n lè kìlọ̀ fún yín pé ẹ má bẹ́ẹ̀ nìkan rìn mọ́. Lágbájá sọ̀rọ̀ afẹ́ ni ẹ má jọ rìn mọ́. Kìkìdá kó ṣe kí ni o? Ó gbọ́ràn pé fáìn wọ́n ní má ṣe báyìí mọ́. Wọ́n ní má fòbìnrin ńlẹ̀ àjèjì ibẹ̀ gan lójú ẹ̀ wá sí sí.
ibẹ̀ ló ti lọ fẹ́ Delilah. Number 3 wọ́n ní kó má fi abẹ́kọ̀ọ́. Nígbà tí ò ti lè pàkọ́kọ́ mọ́ tó ti jẹ nǹkan ìmọ̀ ó ti mú nǹkan ìmọ̀ 2 tó dẹ̀ ti lọ fẹ́ obìnrin ní ilé àjèjì ogun kẹta gbọ́dọ̀ jà. Ogun kìíní ni ó ṣílẹ̀kùn fógun kejì, ogun ti ilé ni ó ṣílẹ̀kùn fún òde síta. Bí kú ti ilé ò bá ti pani ìkan ni yóò kọ́kọ́ sí ọ kíkan tó sí ọ. Ká nígbà tó ti fẹ́ lọ fẹ́ obìnrin ilé àjèjì, ká níbẹ̀ ló ti yá rẹ̀ ń brain ìjìyẹn ò ní jà. Ó fẹ́ obìnrin ilé àjèjì ó mú nǹkan ìmọ̀ nípa obìnrin àjèjì, ìyẹn ló wá tì í pé ń bo ni agbára ẹ wà títí tó fi jẹ́wọ́ pé orí mi náà sọ orí mi ẹ́. Nígbà mo àyè kéré wọ́n sọ bẹ́ẹ̀ pé ká má fi abẹ́kọ̀ orí mi. Ó ní ṣe yẹn ni tá a bá ti fa abẹ́kàn bóun ni ó ní agbára mi ti lọ. Ní táìmù yẹn Sátánì ti ra níyè. Ẹnìkan sọ pé ọ̀tá ò ní ra mí níyè. Ọ̀tá ò ní ra mí níyè. Ẹlọ́tá ò ní ra mí níyè. Ọ̀tá ò ní ra mí níyè. Ẹ ládùsà nípa oúnjẹ wọn a máa gba nǹkan lọ́wọ́ èèyàn. Kí mo pè é? Ọ̀pọ̀lọpọ̀ ní ojú kòkòrò sà. Kọ́ má ti rí nǹkan lọ́wọ́ èèyàn ni wọ́n ti máa fẹ́ mọ̀ jọ̀ọ́ ó sì jọ fún mi ó sì jọ fún mi. Ó kó bá bàbá ńlá yín náà ìsọ̀ ó kó bá sà. Amen. Kí mo ló ṣe? Ó kó bá ìwọ tó ń bọ̀ láti igbó ẹran, ìwọ odidi apẹran kí náà ọdẹ, ìwọ tó ń pẹran. Má sọ fún mi pé o lọ inú igbó ò tiẹ̀ wá rí eku pabọ̀. Irọ́ o, ó pa nǹkan kò tó ní. Kí wọ́n tó lè pe ìsọ̀ ní ọdẹ, ká tó lè pè ní ọdẹ alára kínẹ́pè alára torí irun wà lára ẹ̀. Ọkàn ká tó lè pè ní ọdẹ, ká tó lè pè lọ́dẹ, that means pé ó máa ń pa ẹran. Ọ̀gá ìsọ̀ ẹ má sọ fún apẹ́ ẹ lọ inú igbó láti àárọ̀. Ẹ wàá rí òkété kan pabọ̀ láyéláyé. Kí ló ń bá ìsọ̀ ọjà tẹ̀ mọ̀? Ojú kòkòrò. Ẹ sọ̀rọ̀ òkè. Ojú kòkòrò. Ojú kòkòrò. Ó ti pa tó lè pa. Evangelist ó ti yà, ó ti sè é, ó ti jẹ́, ó ti rìn, ó ti rẹ̀ ẹ́. Ó pe kí n máa tún wájú tí n bá délé o. Lọ́jọ́ tó délé ẹ̀ kì í notice. Ẹ ń bá lójú kòkòrò tó bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ń jẹ tiẹ̀ tán. Ẹni bá lójú kòkòrò ṣe ẹ bá búrẹ́sì fáwọn ọmọ yín títí ẹ bá ga báyìí bó ṣe ń jẹ tiẹ̀ lọ́wọ́ ó máa wo ti ẹlòmíì pé jẹ́ ìtẹ̀lẹ̀ jẹ́ tèmi tán jẹ́ ń jẹ́ tèmi ó lè máa tọrọ ìwọ lè lọ tọ́ ń ta kó sáré fi síbi ré oúnjẹ tiẹ̀ kí náà pẹ̀lú kò báyìí. Ojú kòkòrò kì í ṣe pé ìṣó rẹ̀ràn pa ó rẹ̀ràn pa ojú kòkòrò wèrè ó má gbàdo lọ́wọ́ báyìí ọgbọ́n ló ṣe wá báyìí ẹnì yẹn ọdẹ fún mi ebi kan lọ́wọ́ eléyìí kò lè tó mi fún mi olójú kòkòrò ènìyàn nǹkan tiẹ̀ kì í tó òun ló mú kí Jákọ́bù padà gba ìbùkún tiẹ̀ òun ni Jákọ́bù fi gba tó yẹ ká gbé fún Ísọ̀ òun ló gbà lọ́wọ́ pé ìwọ olójú kòkòrò hallelujah hallelujah ó wá dé ó ti jẹ tiẹ̀ tán ó ti jẹran tó pa tán ó wá wọnú ilé wá ń gbòòrùn àsáró ó ń gbòòrùn ẹ̀wà gànyìn ó ń gbòòrùn ègbò àtẹwà ó ń gbòòrùn mẹ́mẹ́ elédè ọ̀lẹ̀ ròdò ẹ̀rùkọ ẹ bá ń tan ní àkàtà àwọn èèyàn wọ̀nyí mẹ́mẹ́ elédè ọ̀lẹ̀ ròdò ẹ fi ẹ̀fọ̀lẹ̀ túkàwò mẹ́mẹ́ elédè ó wá délé ó wá gbòòrùn ní àbúrò mi bò ní ìwọ ló dání tí ògbónú lérùn yìí orí ẹ gbalẹ̀ ò lè má dá wọn náà sẹ́mo orí síbi kan ìyẹn ní ẹ̀gbọ́n ìntàwá náà ṣe ìkò lè tó wa ó ní jọ́nà àbúrò rẹ̀ fún mi ó ní ẹsẹ̀ yìí náà ṣe kinní kan ó ní kíni kí n ṣe ṣé ẹ lè ta ẹ lè fún mi ní ogún òbí yín ibi ẹ ti mọ̀ pé tì fún lọ̀rọ̀ ní ìsọ̀nù at the moment in tó fẹ́ jẹ ló wà after kò wà after tó fẹ́ jẹ.
ìyẹn tó fẹ́ jókòó tí instantly ló wà after ẹ lajú ẹ má jókòó tí ń tẹ́ fẹ́ jẹ ẹ ṣe lé ń tẹ́ fẹ́ jẹ ọlọ́kọ̀ yín débí títí ìtìlẹ̀ ń wá láti ẹ̀rí mi kọ́tà ìfẹ́ mi náà ní nǹkan kan lajú lé ń tó fẹ́ jẹ fún mi ní nǹkan ó ní ẹni tí mo wá fún yín ẹ̀yin náà fún mi lógún bí yín àbẹ tẹ bá bá ń kà á ó dùn mí ní ìtì ẹ̀rẹ́ nìkan tẹ̀sí bẹ́ẹ̀ láàrin kó tó wù àwọn ìyá tán káyọ̀ fẹ́lẹ̀ yóò dáa fún yín lọ́hùn ẹ̀rí kíni ẹ̀rí kíni ìsọ̀ pèdè kan sọ́ọ̀rì ìsọ̀ ó pèdè kan ó ní kíni ó ní oore kíni ogún bí a tilẹ̀ ṣe fún mi èmi kí lẹ́kàn mi pẹ̀lú ogún bí wọ́n kàn sáyìn mi pẹ̀lú ogún bí kíni kí lẹ́kàn mi pẹ̀lú ogún bí kọ́ ogun sọye ni ọ̀gá fún mi lásàrò dé ń jẹun ibi ẹ ti mọ̀ pé orí máa yẹn gbálẹ̀ hallelujah hallelujah sáyà fún mi lógún òbí yín ẹ máa fún ẹ oore kí ni ogún òbí ebi ń pa mí ò ń sọ̀rọ̀ ogún òbí ẹ má dà yín sọ lóhùn ó ti jẹun ojú kòkòrò ni nípasẹ̀ ó dẹ̀ ta ogún òbí a gba ọjọ́ òbí yẹn lọ́wọ́ ẹ o ẹ wá sọ fún mi pé ìgbà Ísákì wá fẹ́ súre o ni wọ́n súre fún irọ́ hallelujah Ísákì ni ó yá ibi ń pa mí ẹ lọ gbé kẹlẹ́ bá ń ra ẹ bá ń pa ẹ lọ ìsọ̀ ìwọlẹ̀ gbọ́n fẹ́ súre fún ọ mọ̀ lọ́nu gbó lọ pa ẹran fẹ́ jẹran kí lè sọ fún mi láyé kò possible ẹ̀gbọ́n ti ta tó wá jẹ́ láyé ẹ lè súre fún mọ́ ẹ má bu ìyá wọn mọ́ Rèbékà ẹ má bu wọn mọ́ ẹ má bu Rèbékà mọ́ ẹ má bu mọ́ iṣẹ́ áńgẹ́lì ló ṣe hallelujah àlè lajú wálẹ̀ kó o ti torí oúnjẹ ta tó gbé wá sáyé kí bàbá yín wọ́n fẹ́ kú kí wọ́n sọ pé wọ́n ló kù táwọn ó súre fún hallelujah ó ní ìyá wọn fi kọ́ Jákọ́bù wò ó lọ ìyìn kò ní lọ mẹ́ran pa ẹgbẹ́ ẹ̀ nírun lára dáṣọ ẹran bọ́ ara kúnlẹ̀ wájú bàbá yín kó gba èrè ó wá kúnlẹ̀ bàbá jẹun tó wá kúnlẹ̀ pé bàbá wá fọwọ́ kan rẹ̀ bàbá ní ìlẹ́ o bóò ni ó ní fáìsà bóò ni ó ní fáìsà bóò ni ó ní fáìsà ó ní ara rẹ̀ ó dára ìsọ̀ ṣùgbọ́n òun rẹ̀ yìí ṣùgbọ́n jẹ́ ń pray tí màá pray fún bàbá wá súre fún hallelujah bọ́n ṣe sọ àbúrò ọjọ́ yẹn kọ́ lábúrò ti dẹ̀gbọ́n o ọjọ́ tó ti sọ nǹkan nù ní ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́ wà ń bí ẹ sọ̀rọ̀ ohun tí mo ti sọnù ẹ̀jẹ̀ Jésù ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́ wà ń bí ẹ máa sọ pé tó gba ipò ẹ̀gbọ́n lọ́wọ́ mi ó gba ipò lọ́wọ́ mi ó gba ipò ògo lọ́wọ́ mi ó gba ipò ògo lọ́wọ́ mi. Olúwa fi àánú dá padà. Olúwa fi àánú dá padà. Fi àánú dá padà.
Fi agbára sàmì tó le. Ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Tó sọ ọ́ di bó ṣe wà yìí. Ohun tí wọ́n jágbà lọ́wọ́ ẹ̀. Obìnrin kan sàmì. Olúwa dá padà fún. Àǹtí ìsàmì. Ọ̀nkú yìí sàmì. Wọ́n gba nǹkan ló fi dèrò bí tó wá. Ẹ̀mí mímọ́. Kò yẹ kí ní àjò tí ẹ dé báyìí. Ó mọ bó ṣe wà tẹ́lẹ̀. Ẹbí ti kọ̀ mí. Ara ti kọ̀ mí mi lẹ́yìn kan ló wá. Ó mọ bó ṣe ń dàgbà bọ̀. Ohun tí ọ̀tá gbà lọ. Ohun tí ayé gbà lọ. Òkè ohun tí ará ilé rẹ gbà lọ. Ohun tí fámílì ẹ kan gbà lọ. Ẹ̀mí mímọ́. Ẹnìkan sàmì o. Ayérayé dá padà. Àmín Jésù. Àmín. Àmín. Ohun tí wọ́n mú lára ẹ̀. Ẹ̀mí mímọ́. Ohun tí wọ́n yọ lọ lára ẹ̀. Ẹ̀mí mímọ́. Ẹnu wọn méjèèjì. Arúgbó ọjọ́. Ó di àṣẹ o. Olúwa dá padà. 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 Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Ọ̀gá gbà padà. Àmín Jésù. Olúwa dá 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 padà. Àmín Jésù. Ohun tó gbà lọ́wọ́ ẹ tó fi di onígbèsè. Ẹ̀jẹ̀ Jésù. Agbára Jésù. Ó máa dá padà fún. 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 Ó máa dá padà fún. Ẹ̀yin tí nǹkan ti tán fún. Orúkọ Jésù. Mo rán ọ̀rọ̀ ìjáde pẹ̀lú agbára. Àánú bí ọ̀dìdé padà. Ẹ̀yin tí nǹkan ti dojúrú. Ẹ̀jẹ̀ Jésù. Àánú bí ọ jáde padà. Àmín. Ẹ̀yin tí nǹkan ti tán fún. Ẹ sàmì. Àmín àmísà. Àánú bí ọ̀dìdé padà. Àánú yanjú ọ̀rọ̀. Àánú yanjú ọ̀rọ̀. Àánú yanjú ọ̀rọ̀. Àánú yanjú ọ̀rọ̀. Mo dẹ̀ rí pé ẹnìkan ó lálàá. Mo rí pé ẹnìkan ó lálàá. Mo dẹ̀ rí tí wọ́n gbé ó dàbí bọ́ọ̀lù yẹn wá white. Ó ń dán. Mo rí pé áńgẹ́lì yẹn gbé. Wọ́n dẹ̀ gbélé lọ́wọ́ padà. Bẹ́ẹ̀ tó tí mo rí ìwà lágbára. Wọ́n gbé fún un látojú oorun bẹ́ẹ̀ kò lè gbé jájú ayé. Ẹnu wọn méjèèjì. Olúwa fún mi ní agbára àti dá padà. Ẹ lajú. Ẹ káwọ́lẹ̀. Olúwa ṣe kí ni? Nígbà tí Ísákì gbàdúrà fún Ísọ̀ tó bára fún Jákọ́bù tán tó súre fún tán ìyẹn àbúrò nígbà Ísọ̀ wá dé ó ní Ísọ̀ mo ti pray fábúrò ẹ̀ mo ti ní òun ni ó máa ṣe olórí rẹ̀ mo ti ní wọ́n máa gbé báàgì tẹ̀lé lẹ́yìn ìwé ẹ̀gbọ́n mo ti ní wọ́n máa sin àbúrò pé inú òun ló mọ̀ ó máa ṣerú ẹ̀ ni Ísákì wá pe gbólóhùn kan ó ní ṣùgbọ́n wá tó o bá ti lè di alágbára
ó gbà padà ó wà bọ́ àjàgà èpè tí mo sẹ́yìn àjàgà ègún tí mo gbélé ọ lórí ó wà bọ́ dànù ìyẹn tó bá dànù lágbára ẹni ńlá Ísírẹ́lì ń gbọ́ bí ẹ ṣe ń ṣàmì ni mo rí áńgẹ́lì yẹn ó dẹ̀ gbé kíní ẹ̀ wá fẹ́ ní ẹ lójú oorun ó gbà á ṣùgbọ́n kò lè gbé mọ́jú ẹni ọwọ́ méjèèjì. Orúkọ Jésù. Olúwa fún mi ní agbára. Láti gbà padà. Ẹni tí ò ní ná ẹjọ́ sún ẹ̀yìn. Ẹni lọ́wọ́. Olúwa fún mi ní agbára. Láti gbà padà.
da yada. Make yedebo sadia mazo. Aleba zaya da mazada. Mokadie. Agbára tó fi gbà padà. Olúwa yóò ń dẹ̀ sí. Mezaida malikaza. Mokadie. Agbára tó fi gbà padà. Ọ̀gá gbà. Agbára tó fi gbà padà. Agbára tó fi gbà padà. Agbára tó fi gbà padà. Oh! Olúwa yọ̀ǹda. Agbára tó fi gbà padà. Ìgbà méje ni wọ́n ní ẹ sàbí o. Agbára tó fi gbà padà. Sàmí lẹ́ẹ̀méje. Olúwa yọ̀ǹda. Olúwa mo fẹ́ gbà padà. Olúwa mo fẹ́ gbà ẹ̀rísìtì. Ẹ fún mi lágbára tó tó gbà. Ẹ fún mi lágbára tó tó gbà. Mo fẹ́ gbà á padà. Mo fẹ́ gbà á padà. Ẹ̀fún mi ní agbára. Mo tó gbà á. Mo tó gbà á.
ni. Bí ẹ ṣe ń bèrè òun lọ fún lágbára láti gbà. Olúwa ní jẹ́ kí ẹni yẹn béèrè fún àṣẹ tó tó gbà. Olúwa lajú pé báńgbé kò yẹ yín. Yes báńgbé Olúwa kò yé bọ̀dá yìí. Àṣẹ tó tó báńgbé ohun tí wọ́n gbà. Olúwa fún mi ní àṣẹ tó tó gbà. Ó fẹ́ gbà. Ẹnáwó méjèèjì ẹ̀ẹ̀kan yẹn náà lẹ́ bèrè fún àṣẹ o. Ẹ máa wòran mo láwọn ẹ máa lálàá ní ojú oorun wọ́n fẹ́ máa bá wọn á bá agbára sùn. Agbára wà pẹ̀lú wọn tí wọ́n fi sùn lójú oorun tí wọ́n ní rí anybody. Àṣẹ ni wọ́n lò lójú oorun. Bíbélì pa ti fún yín ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohun tẹ́ bá ti dè ní ayé á tú lọ́run. Wọ́n bá tú ní ayé á dè lọ́run. Ẹnáwó méjèèjì. Ẹni tí ó pàṣẹ yóò lágbára. Òun ló fi yọkọ béèrè agbára. Ẹnáwó méjèèjì. Agbára ń bá àti àṣẹ ni. When you are not powerful, you cannot command. Kìíní kan ló ń gbénú ẹ̀ tó fi ń pàṣẹ. Kìíní kan ló gbẹ́kẹ̀lé. Èyàn ń kàn déédéé sọ pé gẹ́lì. Kìíní kan gbọ́dọ̀ wà nú ẹ̀. Kìíní kan gbọ́dọ̀ gá ìdí ẹ̀. Mo mú sójà lẹ́yìn. Mo lè ní get out there. Ẹ̀rù yẹ́sà. Tálẹ̀ bẹ̀rù. Agbára ẹ̀yìn mi. Sójà ẹ̀yìn mi. Náwó méjèèjì. Olúwa. Àṣẹ tí fi gbà á padà. Àṣẹ tí mo fi gbà á padà. Mo gbà á lálẹ́ yìí. Má dùn sábẹ́ abẹ́ bí ní odó fi abẹ́ sọ́mọ̀ báyìí. Ẹ náwó. Àṣẹ tí fi gbà á. Àṣẹ tí fi gbà á padà. Mo gbà á lálẹ́ yìí. Mo gbà lálẹ́ yìí.
Ọlọ́run mímọ́. Àṣẹ tó. Ìkẹyìn ni àgbà kí wọ́n. Ẹ pé Jésù yóò le. Olúwa o. Ó kọ Jésù. Ẹ̀mí mímọ́. Ó kàn pariwo ní Démọ́lá o. Ó ṣe é dájú. Ẹ máa pàṣẹ ni. Mo ti ní o béèrè fún àṣẹ. Olúwa mo rí kó o ti gbàṣẹ. Ẹ̀nàwó méjèèjì. Ó ṣe dájú ọmọ yóò kọ Jésù. Ìdá o. Ó ṣe dájú ọmọ yóò kọ Jésù. Ẹ kàn pariwo ẹ̀ lẹ́ẹ̀kan kì í ṣe pé àdúrà ọkàn ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ò Démọ́lá ò ṣe dádomo tán. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ò Démọ́lá ò ṣe dádomo tán. Ó yá. Láti dá ọdún Olúwa ó di àṣẹ o ilẹ̀ ó gbé wọn mì. Ẹ bọ́ra ní àbẹ́yìn. Tàbí aláwọ̀. Àjálẹ̀ tàbí èmèrè. Màlẹ́kẹ̀ Zádàyà. Ẹni bá tíráì rẹ̀ láti dí ọ lọ́wọ́. Ẹni bá gbìyànjú ẹ̀ láti dá ọ dúró. Ilẹ̀ ó gbàlejò wọn. Ilẹ̀ ó gbàlejò wọn. Ilẹ̀ ó gbàlejò wọn. Ilẹ̀ ó gbàlejò wọn. Ṣé ẹ ti rọ mi lẹ́ẹ̀kan? Ẹ̀fọ́ ẹ̀wọ́rọ́ mi ẹ̀rọ fọ́ wọn lómi. Wọ́n ní ká tún omi bá. Bá mú bá tún dẹ̀. Ẹ̀lọ́ wá pè mí ẹ̀ fún wọn láwọn tó wà lórí rẹ̀. Bá ń wá omi gidi rẹ̀. Bá ń wá omi yẹn omi ẹ̀bẹ̀ ọ̀tà. Ayé ò ní ṣe mí. Omi agbára yẹn. Ẹ bá ń bu ẹjẹ rọ orí. Ó ní ṣe dá dúró mọ́. Jésù. Bí omi ti dúró. Agbára Ísírẹ́lì. Ẹni ńlá Ísírẹ́lì. Ọ̀kan lánàá ọ̀kan lónìí. Ọ̀kan títí ayé àìlẹ́pẹ̀kù. Ògo mà ní forúkọ rẹ̀. Hallelujah. A ti wà lọ́sẹ̀ convention. A ti wà ní ọ̀sẹ̀ convention. Ṣé bọ́tù bí ló bá mú? Bọ́tù olùbẹ́? Irọ́ o, a ń bọ́tù mi, onímọ̀ àwọn. Wọ́n gangan kíìpù bọ́tù kan fúnra rẹ̀, yé máa yẹ bọ́tù káàkiri, kíìpù kan fúnra ẹ̀. A ti wà ní ọ̀sẹ̀ convention. Ṣé bẹ́ẹ̀ ni? Convention ti bẹ̀rẹ̀ látọ̀ ni? Ó ti bẹ̀rẹ̀? Ó ti bẹ̀rẹ̀? Àárọ̀ alẹ́ bá sì mọ̀ pàdé ni. Ẹ máa gbàdúrà wákàtí o. Àwọn àbáyé pàdé ń bì ní àárọ̀ ọ̀la ní aago 7.
wàá yín pàdé bí ní ìrọ̀lẹ́ ní aago 7 títí wọ àárọ̀ Friday. ń gbé lẹ́ni tí wá ládùúgbò náà ló wà. So wọn bá yín pàdé bá Jésù pàdé ní àárọ̀ àti alẹ́ kó dìdì ọjọ́ mẹ́rin a máa bẹ̀rẹ̀ convention gẹ́gẹ́ ní àárọ̀ Friday. Àwọn èèyàn rẹ tí wọ́n ń bọ̀ júwe ọ̀nà fún wọn dáadáa. Àwọn kan ń béèrè látòrí afẹ́fẹ́ pé aláwọn ò tí ì mọ̀nà ṣé mo fẹ́ júwe ọ̀nà pa ni. Tó bá ń bọ̀ wá sí convention wọ́n á bẹ̀rẹ̀ láàárọ̀ Friday á parí ní àárọ̀ Monday. Ó ti bẹ̀rẹ̀ látòní gan bẹ̀ officially ó ń bẹ̀rẹ̀ láàárọ̀ Friday. Wọ́n wá ní wọ́n ń bọ̀ ó dẹ̀ débàdàn ìwòrò. Bá ti dé ìwòrò ní Ìbàdàn bẹ̀ sọ pé òun làgbàlá Gabriel. Wọ́n ti lè débàdàn ní ìwòrò béèrè lọ́wọ́ anybody ọmọ oyún inú ọmọ ìrìnsẹ̀ sọ pé àgbàlá Gabriel ló lọ. Wọ́n máa sọ bó ṣe rìn. Jémi wá júwe láti Ìbàdàn ìwòrò wọ́n mọ́tò Ẹ̀gbẹ́dá sọ̀kalẹ̀ ní Ẹ̀gbẹ́dá yẹn fònà méjèèjì ara wọn lọ́kadà sọ pé mo lọ Àgbàlá Gabriel. sọ pé mo lọ Àgbàlá Gabriel wọ́n á sùn ẹ̀ níwájú káàmpù. So nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Jésù ọjọ́ mẹ́ta ní convention Friday Saturday Sunday ó dẹ̀ a máa ṣòro lálẹ́ Sunday mọ́jú ó dàárọ̀ Monday kí a tó sórí ọ̀fẹ́ káwọn ọmọ lọ́lé. So church làwọn yẹn máa sùn church làwọn yẹn máa wà káàmpù náà máa sùn so aṣọ káàmpù ẹ̀ jíjẹ mímu nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Jésù Ọlọ́run ń ṣe nǹkan kan lọ́wọ́ orí church ẹ̀ káàmpù làwọn yóò ti jẹ tí wọ́n mú fọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ayé dẹ̀ máa wà láti ta nǹkan ó kàn lè ta àwọn tibítibí ò lè ta tí ò ṣe ẹ̀yin tẹ́lẹ̀ tí ń dé ẹ lo káàmpù ní mímọ́ mo fi Kristi gbẹ̀yìn ogun tó gbé wá ò ní gbé lọ. Ogun tó gbé wá ò ní gbé lọ. Ogun tó gbé wá ò ní gbé lọ. Níta fẹ́ ṣe pọ̀ gan kọ́lọ́n kó dìde àánú kó dìde ìrànlọ́wọ́. Kọ́bọ̀ ní tẹ́ jẹ fọ́jọ́ mẹ́ta kò tí ì sí náà. Ṣùgbọ́n àánú Ọlọ́run dìde. Ọ̀rọ̀ wa lórí òkè tó bá kú gẹ́ngẹ́tò ni ìdáná wa ti kí ni ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ gan. Tó bá ti kú gẹ́ngẹ́tò báyìí àánú wà dìde. Mo gba Ọlọ́run gbọ́. Àwọn ráìsì báàgì àwọn lẹ́wà báàgì àwọn kan. Kánìbọ̀dì má rí mi tàbá parí o. Èyí yẹn o. Kẹ́ máa bá mi pé kí la fẹ́ ṣe kí ẹ̀ mú kẹ́kẹ́ mọ́ kẹ́ máa bá mi. Má fẹ́ rí mi. Má fẹ́ rí mi bóyá o kó wá. Bó dàbí dáná. Kílẹ̀ dé? A lè máa wá yín láti máa bá. Ẹ̀yin ò gbàdúrà látàárọ̀. Ẹ̀mí Jésù nígbàdúrà. Nígbàdúrà o. Ẹnìkan ní mo fẹ́ rí dáàdì náà parí mo ti kánsẹ́lì. Kánsẹ́lì tó bá ṣe báyìí pé mo mú nǹkan convention wá ní. Ní kánsẹ́lì tó wà lójú ọkọ̀. Kánsẹ́lì kí mo gbé àpò ráìsì kan wá tẹ́sí fún convention. Mo gbé àpò gàrí kan wá, gbé àpò ẹ̀wà wá. Máa mú màálù wá. Ìyẹn rán mi létí. Ọ̀gá tó láwọn fún màálù. Mo dẹ̀ rántí Ọlọ́run ní ìrántí máa kó wọn lálẹ́. Àtàwọn náà fún alẹ́ màálù. Ẹ̀yin kọ́ ọmọdé bẹ́yìn ni. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Wọ́n tí wà lọ́wọ́ ẹ̀fẹ́ ojú òní tì. Ọ̀tá òní yọ̀ yìí. Ẹ ó bá àánú pàdé. Wọ́n bá ń wá omi tèmi. Ẹ nà sókè. Alábí. Ẹ tètè rán o. Alábí. Kò sí ọjọ́ àárín ọjọ́ àròsù mùsùlùkù. Sọgbà yìí tí wà lọ́wọ́ ẹ̀fẹ́ nípa orí ọ̀fẹ́ Jésù. Ọlọ́run ló máa tì lẹ́yìn. Ìrànlọ́wọ́ yín ti ìjọ Ọlọ́run lẹ́yìn gan, ó ti kápò wa lẹ́yìn, ó ń tẹ̀ síwájú gan. Ẹ ní jẹ̀bi. Ọwọ́ Ọlọ́run yóò wà lára yín. Ojú òde tí. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Ẹ gbà àṣẹ ìrọ̀rùn. Ẹ rọ̀wọ́ Ọlọ́run. Nǹkan pọ̀ lẹ́ta máa ṣe lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Ọlọ́run kó bá wa ṣe. Ẹ ti ẹ̀gbọ́n àdúrà sókè lẹ́ẹ̀kan. Olúwa convention ìdánwò rẹ fi àánú bá wa rìnrìn àjò ẹ kí wọn ní o ṣe fi àánú bá ó yẹ gbà. Yorùbá Jésù èmi mọ Olúwa convention ìdánwò rẹ fi àánú bá wa rìnrìn àjò ó dọwọ́ rẹ Olúwa o fi
àánú bá wa rìnrìn àjò ní orúkọ Jésù. Olúwa fi àánú bá wa rìnrìn àjò ní orúkọ Jésù. Àmín Jésù. Omi rẹ̀ di agbára. Àmín Jésù. Omi rẹ̀ di agbára. Àmín Jésù. Ẹ̀yin táyé náà mú mi dání lọ́wọ́ ra ẹ̀fẹ́. Sí yín èso mi abẹ́ ẹ̀pẹ́. Mẹ omi yín náà ti domi má jẹ̀mú. Omi rẹ̀ domi agbára. Àmín Jésù. Ṣé orílẹ̀ kejì? Mo ṣe ń ṣe ìníwá iṣẹ́ o. Omi rẹ̀ domi agbára.